ètò ìṣèjọba òṣèlú ń burẹ́wà lójoojúmọ́, ibi òṣèlú ń lọ kò yé wa mọ́ rárá. ayé wa pọnmọ tó bí ń dagbandaya, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n, gbogbo òṣèlú ti gbàgbé ìpìlẹ̀. kí ló dé táwọn òṣèlú Yorùbá gbàgbé ètò ìfọmọnìyàn ṣe? kí ló dé tó ṣe pé tara wọn ni wọ́n ń dù, wọn ò dù tìlú mọ́? kí ló dé táwọn òṣèlú sowó ìlú dàjọ tí wọ́n ń kó? gbogbo ìlànà tó bá Fẹ́mi Awólọ́wọ̀ fi sílẹ̀ ni wọn ò tẹ̀lé mọ́. kí ní ṣe táwọn olóṣèlú gbàgbé ìpìlẹ̀? kẹgbẹ́ Afẹ́nifẹ́re ó tó dé, ọmọlúàbí ló kọ́kọ́ ṣáájú. orúkọ t'Arẹ́gbẹ́ṣọlá gbé dìde tó sọ wá lọ́ṣun, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló kọ́kọ́ mórúkọ ọmọlúàbí wá. láyé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìwà ọmọlúàbí ni gbogbo olóṣèlú ń wù. ẹ wo ṣé Ọbáfẹ́mi ìgbà tọkọ dídé olùṣèjọba ìwọ̀ oòrùn níjọ́sí, ẹ wo báyé ti rí. kí ló dé tírú ayé bẹ́ẹ̀ ò padà wáyé mọ́? tó ṣe pé láyé Ọbáfẹ́mi free education ló lùgbòrò pa láyé Ọbáfẹ́mi. àtọmọ olówó àtọmọ tálíkà ni wọ́n jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ara wọn ni bàbá tó bí mi náà wà. Ọbáfẹ́mi ṣe price control board, gbogbo ní káràkátà ní rówó ná. tẹlifíṣàn àkọ́kọ́ ní gbogbo Áfíríkà tí ń bẹ nìbàdàn iṣẹ́ Ọbáfẹ́mi ni. èló ni wọ́n ń rí? tọ́báfẹ́mi fi kọ́ cocoa house nígbà yẹn, cocoa plantation nìbàdàn ńkọ́, àṣeyọrí Ọbáfẹ́mi ò ló ń kà. èló lọ́báfẹ́mi ń rí nígbà tí ń ṣolóòtú ìjọba ìwọ̀ oòrùn níjọ́sí? ẹ wá wo iye àrà tó dá. tẹ́ ẹ bá rántí, inú rẹ̀ ló ti kọ́ University of Ife tó tún fún gbogbo ọmọ lóúnjẹ, ó tún san bọ́sì fáwọn tó tún lọ léèwé. àkíláwá ṣẹlẹ̀ lásìkò tiwa táyé wá polúkúrúmuṣu, ètò ẹ̀kọ́ sì forí sánpọ́n ti lé toko. Arẹ́gbẹ́ṣọlá ló tún gbìyànjú tó ṣoúnjẹ fọ́mọ sùkúù. ìgbà t'Arẹ́gbẹ́ṣọlá di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló bẹ̀rẹ̀ sí ní ṣoúnjẹ fọ́mọ léèwé tó ń fún wọn lẹ́yìn jẹ. ọ̀pọ̀ ọmọ ló ṣe páwọn òbí ẹ̀ ò lówó tọ́mọ fi lè jẹun tó bá ń lọ léèwé. oúnjẹ Ràúfù ni gbogbo ọmọ léèwé gbójúlé nígbà yẹn tí wọ́n fi ń róúnjẹ jẹ. àwọn ọmọ bíi 254,000 ló ń fún lóúnjẹ fọ́dún mẹ́jọ tó lò nípò. oúnjẹ ọ̀fẹ́ t'Arẹ́gbẹ́ṣọlá fáwọn ọmọ sùkúù, kí ní ṣe tètò ọ̀hún ò lè tẹ̀síwájú? gbogbo gómìnà tó jẹ ni wọ́n ń dàgúnlá ọmọ wẹrẹ. ìlànà àtètò Ọbáfẹ́mi l'Arẹ́gbẹ́ tẹ̀lé tó ń bí wọn nínú tí wọ́n fi ń ṣènìní ẹ̀. 3,000 obìnrin l'Arẹ́gbẹ́ṣọlá gbà sílé olóúnjẹ tí wọ́n ń ṣoúnjẹ fáwọn ọmọ ilé ìwé. 500 ọkùnrin ló ń supervise wọn. ẹ tún wo gbogbo orí t'Arẹ́gbẹ́ṣọlá wáṣẹ́ fún takọtabo. ṣé lè ka iye àwọn àgbẹ̀ tí ń tó ń jẹ oko fáwọn ọmọ ilé ìwé láyé Arẹ́gbẹ́ ayédùn díẹ̀. ìlànà àtètò Ọbáfẹ́mi tá a fi lé Jákàndé lọ́wọ́ tó jẹ́ ó kọ́lé lóríṣiríṣi tó ṣe free education tó sọ̀dún Èkó di tuntun. gbogbo ẹni títí ń ṣe gómìnà lẹ́kọ̀ọ́ wọn ò tí ì bá ṣe yọrí tí bàbá ṣe. ẹ wo ètò ìṣèjọba Bọ́lá Ìgè nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́sí, ẹ lọ Oǹdó kẹrìṣẹ́ Adéfarati pẹ̀lú Ajásí náà níbẹ̀. gbogbo ọmọ òṣèlú t'Ọbáfẹ́mi gbé dìde ni wọ́n ṣe dáadáa. gbogbo wọn ni wọ́n ṣe free education tí wọ́n ṣe free air nínú owó tí ò tó nǹkan kan. ẹ wo ètò ìlera ọ̀fẹ́ tẹ́nìkan ọ̀màlà pé bàbá òun ṣòjòjò. lẹ́yìn Bọ́lá Ìgè, Arẹ́gbẹ́ ló tún ṣe bí Awólọ́wọ̀ nílẹ̀ yìí. bí wọ́n lanú aláboyún lọ́sibítù tí wọ́n gbọ́mọ jáde láyé Bọ́lá Ìgè ọ̀fẹ́ ni. báláboyún bímọ fúnra ara rẹ̀ lásìkò yìí yóò sanwó gọbọi. àti rọ́kọtáyà rẹ̀ bímọ tán nítorí owó tó sá kúrò nígboro tó sá lóko. bẹ́ẹ̀ kẹ̀ Arẹ́gbẹ́ ni mo tún rí lẹ́yìn Bọ́lá Ìgè tó tọ́jú aláboyún tó tún rògùn sílé ìwòsàn. kí ló dé táwọn olóṣèlú àsìkò yìí ti gbàgbé ètò àtìlànà Ọbáfẹ́mi t'Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fi lélẹ̀? táwọn Ajásí, Jákàndé, Bọ́lá Ìgè àtàwọn tó wà níbẹ̀ níjọ́sí ń tẹ̀lé. omi ń yọ lásìkò tiwọn nílé lóko, iná ìjọba kì í ṣẹ́jú láyé tiwọn. àbẹ́ẹ̀ ti gbàgbé rédíò alápòtí ni asọ̀rọ̀mọ́gbèsì. ẹ wo gbogbo ọ̀nà lóríṣiríṣi t'Arẹ́gbẹ́ṣọlá là nípínlẹ̀ Ọ̀ṣun. iṣẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló rántí. ẹ rántí ọpọ́n ìmọ̀ lásìkò Arẹ́gbẹ́ ni.
ọ̀pọ̀ ọmọ ló ti pa ọpọ́n ìmọ̀ tó ríṣẹ́ tó ṣe pé iléeṣẹ́ Dangote ló wà. ọ̀rọ̀ ogun kọ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ kọ́. tá a bá ń bára wa jà bíi kákú kọ́. Arẹ́gbẹ́ṣọlá ń bẹ nínú olóṣèlú tó yẹ ká múlò nínú ọgbọ́n rẹ̀ fẹ́ni tó bá fẹ́ ṣèjọba tuntun. Arẹ́gbẹ́ṣọlá jọmọ líle kò mí ní kójó nínú líle. kì í robi sí ni kò ní kọ́ta rẹ̀ ó kú. ọ̀pọ̀ iṣẹ́ ló ṣe tẹ́ fọ̀tẹ̀ òṣèlú dojú ẹ̀ délẹ̀. ọ̀tẹ̀ dé ẹ wá ríṣẹ́ rere tÁrẹ́gbẹ́ṣọlá ṣe. àwọn àbùkù tí ń bẹ níjọba rẹ̀ lẹ́ ń rí. mo ti kọrin ayé tó tó nígbà kan. mo ti kéwì ìwà ọmọ ènìyàn f'Arẹ́gbẹ́ rí ló jẹ́ k'Arẹ́gbẹ́ ó dà wọ́n nù. 3600 ní classrooms tó kọ́ lórí kẹ́tò ẹ̀kọ́ tó ti mẹ́ẹ̀ lè dàgbà kó sún síwájú. kò sẹ́ni tó pàfẹ́ẹ̀tì, gbogbo wa ló ní tiwa lára. kò sí gómìnà ọ̀hún tí ò níbi tó ti kù díẹ̀. àwọn òṣèlú di létí bíi gẹ́gẹ́ pàkú wa ń dí. wọ́n ń fagbádá kówó wọn ò rántí àwa tẹ́bi ń pa. ìṣòro aráàlú ló ń dùn mọ́ wọn nínú. ẹ wo iye tí wọ́n fi ń mutí lọ́fíìsì. ṣebí 98 doctors l'Arẹ́gbẹ́ rán lọ sí Ukraine kí wọ́n lọ kàwé ọ̀fẹ́. ṣebí ìjọba Arẹ́gbẹ́ ló fowó rán wọn lọ nígbà yẹn. ìjọba wo ló ti ṣe bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun yìí rí? oníkálukú ló wọ tiẹ̀ bí ẹ̀wù. ẹ wo iye farm settlement tọ́báfẹ́mi Awólọ́wọ̀ dá sílẹ̀ lásìkò tiẹ̀. sójú yín dàbí ọ̀dà ṣe bọ́pọ̀lọpọ̀ oko ọ̀hún ni wọ́n ti jẹrun. àpẹẹrẹ rẹ̀ lówó t'Arẹ́gbẹ́ fáwọn àgbẹ̀ tọ́ra katakata tó pín ajílẹ̀ ní pọ́ǹtọ̀. ó pín ọkọ́ àti àdá kí iṣẹ́ oko lè tẹ̀síwájú. tá a bá tún sọ̀rọ̀ ojú pópó iṣẹ́ ló ṣe. Arẹ́gbẹ́ la títì láti gbòòrò dénú oko ni káwọn èrè oko lè dé gbòòrò. ọ̀pọ̀ àwọn ọ̀nà tó wọ oko títí dórí afárá tó bàjẹ́ tọ́kọ̀ lè rìn mọ́ l'Arẹ́gbẹ́ṣọlá dà lọ́dà. kò síjọba ìbílẹ̀, kò sí local government council area tá a lè sọ p'Arẹ́gbẹ́ ògbésẹ̀ ọ̀nà títún ṣe dé. ó ṣe bí Awólọ́wọ̀ ó ràn lú lọ́wọ́. Arẹ́gbẹ́ lákọsílẹ̀ nínú ìtàn. ìgbà tẹ́gbẹ́ Afẹ́nifẹ́re dé wọ́n pe Ràúfù ó jẹ́ wọn. kò lẹ́nu àgbà ń rùn. ó bá wọn ṣe gẹ́gẹ́ bí ọmọ Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí aṣáájú. gbogbo ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ Afẹ́nifẹ́re ló mú ṣe. bàtà tí Bọ́lá Ìgè bọ́ l'Arẹ́gbẹ́ṣọlá tẹsẹ̀ bọ̀ lójó ó ṣe kísà nípò. ẹ wà àwọn oníyẹ̀yẹ́ òṣèlú gbogbo wọn borúkọ Awólọ́wọ̀ lu jìbìtì. gbogbo wọn ni wọ́n ń dé fìlà Ọbáfẹ́mi. ìgòjú Awólọ́wọ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbé sójú. wọ́n múra bí Ọbáfẹ́mi, wọn ò hùwà t'Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ń hù. t'Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá lè wẹ̀yìn wò yóò mọ̀ pé nǹkan ti bàjẹ́ pátápátá. kó tó kú ṣá ló kúkú ti ń sọkún fún Nàìjíríà. ta ló fẹ́ rí bí Ọbáfẹ́mi? ààrẹ ni tẹ́yìn bàbá ṣe. Arẹ́gbẹ́ ló tún fẹ́ ju Awólọ́wọ̀ díẹ̀. kí ni ká ṣe ọmọ Odùduwà? níbo la fẹ́ bọ́rọ̀ Yorùbá dé? gbogbo aṣáájú ti gbàbọ̀dè. wọ́n ti jẹ dòdò lọ́dọ̀ ìjọba. ìjọba ló tún fọba jẹ nílẹ̀ yìí o. gómìnà ló kù tí ń filẹ̀ kẹsọ́mọ olóyè lọ́rùn. ìlú le ìjọba náwó lórí mọ́tò fáwọn ọ̀nàrẹ́bù tí wọ́n ti ní mọ́tò kí wọ́n tó dé. ẹ wo iye tí wọ́n fi tún lé iṣẹ́ ìjọba ṣe. níbi tẹ́bí ti ń patẹ́rú tọmọ. ẹ wo ètò ààbò lórílẹ̀‐èdè yìí. ojoojúmọ́ láráyé ń sọnù, ojoojúmọ́ láráyé ń fẹ̀mí ṣòfò. a nídìí àtúnṣe ọmọ Yorùbá. àtúpalẹ̀ pátápátá lọ́rọ̀ òṣèlú ń fẹ́. kí la ti a ṣe sí ẹ̀yin ra wa? ẹ jẹ́ p'Arẹ́gbẹ́ kó yá yín lọ́pọlọ. ẹ jẹ́ lọ bẹ Awólọ́wọ̀ níbojì kẹ́ẹ̀tún lọ bẹ Jákàndé. Ìgè ń bínú, ajá sí doríkodò. Ọ̀nàbánjọ́ ń ṣọ̀fọ̀ nítorí ọmọ Yorùbá. Abraham Adésànyà wọ́n doríkodò. gbogbo wọn kọ̀ wọn ò jẹun lálákejì. kí la ti a ṣe sí ẹ̀yin ọmọ Yorùbá? ẹ jẹ́ wọlé àpérò. ṣé bá aráṣíwájú olóṣèlú tó ṣe gbábùkù ló fi kẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ́yìn tí wọ́n ti sọ di gómìnà tán. ó tú wọn ká. àfibisólóore ti gbàgbé àwọn olóore. ó wá ń sọ àfẹ̀mí. gbogbo ìwà ló lẹ́san. ìdájọ́ ń bẹ fẹ́ni tó taṣọ àgbà mọ́lẹ̀. lọ́dọọdún ẹgbẹẹgbẹ̀rún doctors and nurses ló ń já pa tí wọ́n ń sá lọ sílùú òyìnbó fúnṣẹ́. Michael Ajásin, Adéfarati, Jákàndé, Ọlá Ìgè, gbogbo wọn ló ṣiṣẹ́ takuntakun. Arẹ́gbẹ́ empower àwọn ọ̀dọ́. ètò OES tó ṣe ó dín unemployment kù.
ìjọba òṣèlú ẹ padà sójú ọ̀nà táràlú fẹ́ kẹ́ ẹ tọ̀ kò síjọba tí ò ní rere tó ṣe àmọ́ t'Arẹ́gbẹ́ pọ̀ ju tiwọn lọ ni ó lé ní 200,000 tó jẹ́ iléeṣẹ́ kéékèèké t'Arẹ́gbẹ́ṣọlá tì lẹ́yìn ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo ìyálọ́jà lọ́wọ́ gbogbo olówó kéékèèké àtìlẹ́yìn t'Arẹ́gbẹ́ṣọlá ṣe ìjọba òṣèlú níbo là ń lọ níbo là ń lọ ṣé bí yóò ṣe máa rí rèé ṣé bí yóò ṣe máa lọ rèé ìyà ń jaráàlú ebi ń panipani gbogbo ayé wá doníbàrà nígboro ẹ tọ́jú àwọn èèyàn lù kò sómi kò síná èmi ti délé ìwòsàn wọn ò lábẹ́rẹ́ wọn ò lóògùn àìmọye àwọn ètò t'Arẹ́gbẹ́ṣọlá ṣe tó dùn tó pọ̀ tó dùn máwọn èèyàn nínú kí ló dé ẹ ṣe kọ̀ǹtínú rẹ̀ ẹ worú oúnjẹ tí wọ́n ń bá wọn ọmọléèwé nígbà yẹn ẹ ṣe jẹ́ ká mọ̀ ṣe lọ òṣèlú ti dé ó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n kì í kúkú ṣe p'Arẹ́gbẹ́ fẹ́ ṣe third term ṣùgbọ́n a rí kó yẹ ká pàkíyèsí àwọn èèyàn ṣiṣẹ́ rere tó ṣe Arẹ́gbẹ́ṣọlá ò lólódì ẹnìkan igi ńlá l'Arẹ́gbẹ́ṣọlá nínú oko àpáta gàgàrà tí ò ṣe fàdáwú erin lákàtàbú ẹkùn àbìjà wàrà kìnìún nínú àwọn òṣèlú agbọ́mábí wọn tọ́ba búramúramù tí gbó ti jù ọ́ pa lọ́lọ́ ni ẹni à ń lébọ̀ lẹ́yìn tí ń lára iwájú ó bónílé ṣe dáńdá ọ̀dà jìnnìjìnnì bọ́ máa léjò ẹ jẹ́ mọ́ lè kò ṣeé lé bẹ́ẹ̀ bá lé ẹ mọ́ ba bẹ́ẹ̀ bá ba ẹ mọ́ mu ẹ mọ́ mu kò ṣeé mú afọ́nkálébì náà alágbẹ̀dẹ ni agùnkè ń dé bí ẹni gẹ̀ẹ́sì wọn mọ̀nà tí ọ̀bá wọ̀lú kó tó dé baálé ilé ń ṣá léńjẹ léńjẹ Arẹ́gbẹ́ṣọlá ò tí ì wọ̀lú baálé ń ṣàyẹ̀wò wọ́n ní kí wọ́n bí fálẹ́rè pé ṣé t'Arẹ́gbẹ́ bá dé yóò lọ ni àbí yóò sùn ni ìfanitọ́ bá lọ ẹrógun àìlọ rẹ̀ ìjẹ̀gbọ̀n omi l'Arẹ́gbẹ́ṣọlá kò ṣeé ta sétí aṣọ ajókòó tàgbà mọ́jú pèrán níṣẹ́ aṣòro kò lójú ìjà àfọ̀rọ̀bíni lójú ogun àmọ́ bá ti kí tí ò ní bínú Arẹ́gbẹ́ṣọlá ti di jìnnìjìnnì sọmójó wàìwàì òrìṣà òṣèlú ni irúnmọlẹ̀ tó lóṣèlú kan ò lè yájú sí Arẹ́gbẹ́ tí wọ́n ń kọminú rẹ̀ tí ò kọminú wọn ọ̀fẹ̀rẹ̀ǹgẹ̀ bíi iná ikú bàbá oorun aláàjì ọkọ aláàjà bàbá kàfírù tí wọ́n bá bí léèrè wípé ta ló forin ewì dá Arẹ́gbẹ́ṣọlá lọ́lá ẹ mọ́ gbàgbé àti wí fún wọn pé Kunle ni Kunle yín ni Kunle yín ni èmi Kunle Ologundudu ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí irúnmọlẹ̀ tí pèdè àrà